ó ga o ilé ayé ilé asán kàyéfì mà lélẹ́yìí o ẹ̀yin èèyàn àṣírí ikú tó pa Aduke Gold ti tú o wòlíì ihò agbára ọ̀run wọ́n ti tú àṣírí ikú tó pa àgbájúmọ̀ olórin ẹ̀mí gospel singer Aduke Gold tí ìròyìn ikú ẹ̀ tó mì ìlú tìtìtì láìpẹ́ yìí ẹ̀yin èèyàn wòlíì agbára ọ̀run ni Ọlọ́run fi ìran kan hàn àwọn nípa irú ikú tó mú Aduke Gold lọ lójijì kábíyèsí Elédùmarè wòlíì ní satanic inspiration ìyẹn ìmísí èṣù ó ní orin kan tí Aduke Gold kọ lórí pẹpẹ kan orin mọ̀dẹ̀bọ̀ tí Aduke Gold kọ pẹ̀lú ìyá Tope Alabi lọ́dún náà lọ́hùn wọ́n ní orin yẹn gangan ló ṣokùnfà ikú òjijì tí Aduke Gold kú lónìí. Ó mà lágbára o ilé ayé àdáàdà ilé ayé nípa pé àwọn pẹpẹ kan àwọn ọ́tà kan àwọn púpìtì ìjọ kan wà tó ṣe wípé ohun táwọn alàgbàjọ yẹn tí wọ́n rì máa bẹ pẹpẹ ó lágbára tó ṣe pé àwọn olórí ẹ̀mí lélẹ́yìí ńgbà tán bá kó mọ̀ nǹkan kan wọ́n kàn sáà ti gba mílíọ̀nù tí wọ́n ní wọ́n á bá bọ́ sórí pẹpẹ wọ́n á bá bẹ̀rẹ̀ sí ní máa kọrin ẹ̀mí wọ́n máa kọrin ẹ̀mí wọ́n á rò pé orin ẹ̀mí làwọn ń kọ wọ́n ní mọ̀ pé wọ́n ẹnu yìí kọ́lọ́mọ̀jà fẹnu pèpèkópè sáyé ara wa ni ká má fẹnu gbógun ológun wọ́n ní mọ̀ wípé ẹnu orin táwọn ń kọ àwọn fi ń pèpèkópè sáyé ara àwọn ni. Ọ̀rọ̀ pọ̀ nù wé kọ́bọ̀ nínú fọ́nrán ẹ̀yin èèyàn ẹ má jẹ́ n rojọ́ jìnnà ẹ jẹ́ ń gbé fọ́nrán wòlíì agbára ọ̀run wọlé ká gbọ́ àṣírí ikú tí wọ́n ló pa Aduke Gold bó o lọ̀rọ̀ orin mọ̀dẹ̀bọ̀ tó kọ pẹ̀lú ìyá Tope Alabi bó o ló ṣe ṣokùnfà ikú tó mú lọ lójijì fọ́nrán yẹn rèé ẹ jẹ́ a jọ wò. wọn ò ní fọmọ rẹ rúbọ wọn ò ní fi ọ́ ṣètùtù ọlà ayé ò ní fi ọ́ rúbọ wọn ò ní fi ọ́ rúbọ ọjọ́ o àwọn ìjọ kan bẹ tó pé tí wọ́n rì mọ́lẹ̀ ó ń gbẹbọ o ó ń gbódìdí èèyàn lórúkọ Olúwa wọn ò ní fi ọ́ rúbọ wọn ò ní fọmọ rẹ rúbọ gbọ́ nígbà tó rìn yẹn wá jáde orí kúpìtì kan náà ti kọrin yẹn ní Ẹdẹ ṣùgbọ́n Sátánì ti ra gbogbo àwọn wòlíì tó ń bẹ lórí kúpìtì yẹn níyè lákòókò yẹn torí pé bọ́mọ yẹn ṣe kọrin yẹn tó bá yẹ pé Sátánì ò bá ra wọn ní ẹ bá mi share fídíò yìí dáadáa tí Sátánì ò bá ra wọn níyè ní Bíbélì sọ wípé ó ní Ọlọ́run sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa tí í ṣe Kristi Jésù lórí igi àgbélébùú ẹni tá a bá ti fi rúbọ kì í wà láàyè ẹni tán bá fi rúbọ kì í wà láàyè bí ìlú kan bá ń dàrú tán bá ní kán lọ mú wọn ẹbọ gbogbo ohun tán bá fi rúbọ ọbẹ̀ kò ní wà láàyè bí àdúgbò kan ò bá tòrò gbogbo ohun tán bá fi rúbọ ọbẹ̀ kì í wà láàyè gbogbo ohun tán bá fi rúbọ kò tún ní dúró láàyè mọ́ kì í sí láàyè ohun ẹbọ ò kì í sí láàyè. Aduke Gold wá kọrin yẹn lórí pẹpẹ kan ó ní òun dẹbọ ó lóun dẹbọ is a mislead Sátánì ló gbé wá láti fi àṣẹnu rẹ̀ dé lórúkọ Olúwa ayé ò ní fi àṣẹ ẹnu rẹ dè ọ́ wọn ò ní fi ọ̀rọ̀ ẹnu rẹ di àwọn ọmọ rẹ ó ní dẹni táyé ò mọ tí wọ́n mọ sọ pé ó ní ṣe àwọn ọmọ rẹ wá gbọ́ báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ó ń sọ ọ̀rọ̀ kan fún Tope Alabi ní bẹ̀rẹ̀ orin yẹn ó ní báwo ni Tope Alabi ṣe ṣe tó fi rí ògo yẹn gbé pẹ́ kówókówó rẹ̀ tí ò fi wó ṣùgbọ́n Tope Alabi ń dáhùn pé Ọlọ́run ni lẹ́yìn ìgbà yẹn ló wá sọ̀rọ̀ kan wípé òun ti di ẹbọ òun di ẹbọ òun ò gbé ẹbọ wá mọ́ fún Ọlọ́run òun ti di òun gángan yíra padà òun sọ̀rọ̀ àwọn dẹbọ ó ní kí Tope Alabi náà ò sọ̀rọ̀ ẹ̀ dẹbọ lẹ́yìn ọ̀rẹ́ yìí tí Tope Alabi padà gba máìkì òun náà lóun dẹbọ ó wá ẹ̀mí yẹn wá sọ fún pé torí pé ó rí àánú gbà bóyá àánú ìyá ni bóyá àánú bàbá ni ó rí àánú kan gbà lọ́jọ́ náà àánú yẹn ló wá fi sọ̀rọ̀ pé òun di ẹbọ ṣùgbọ́n ẹbọ ti tòun àbọrú àbọyè lòun gbogbo ẹni tó bá jọmọ Yorùbá àbí kó tó di Kristẹni ó ti gbélé babaláwo orí àbò mọ̀túmọ̀ Yorùbá wàá mọ̀túmọ̀ àbọrú àbọyè instead kọ́mọ yẹn náà ò gbé lọ bẹ́ẹ̀ kó náà sọ pé òun náà di àbọrú àbọyè kò sọ bẹ́ẹ̀ torí pé Sátánì ti ra níyè gbogbo wòlíì tó wà lórí pẹpẹ ń jọ yẹn Sátánì ti ra wọn níyè ẹ wá jọ gbogbo lórí gospel ẹjọ mo fi Ọlọ́run bẹ̀ yín nǹkan tó ṣẹlẹ̀ sí Aduke Gold yìí ìgbà tí mo rí post yẹn ní ìdájí yìí ni mo rí mo wá ń béèrè pé Olúwa kí ló dé Ọlọ́run wá jẹ́ kó yé mi pé ó sì pẹpẹ ìgùn ni ó ní àwọn wòlíì Báálì náà fi rúbọ nítorí pé òun gan fúnra rẹ̀ ó ti fi ẹnu ara rẹ̀ dèrà rẹ̀ pé òun ti di ẹbọ ó ní ó ti gbàgbé pé Kristi ọmọ bíbí òun nìkan lòun fi ṣe ìràpadà fún ayé ó ní látìgbà náà ẹnikẹ́ni ó di ẹni tó bọ́
kúrò nínú ègún. Ṣùgbọ́n ta ni èmi, ta ni ìwọ tá lè sọ pé kọ́lọ́run sọ wá dẹbọ? A gbọ́dọ̀ di ẹbọ. Wọ́n ti Tope Alabi sọ, ó ní òun tòun òun làbọrú àbọyè nígbà tí iye rẹ̀ sí láàrin ìṣẹ́jú péréte. Ó ní òun tòun àbọrú, èmi làbọrú àbọyè, àbíyè ni mí. Òun ti di àbọrú àbọyè. Àwọn èèyàn kan nítorí pé ó wà lórí òkè bàbá àbíyè lẹ́dẹ ni ibẹ̀ lẹ́nìkan ti lóun dẹbọ. Ẹni tó dẹbọ ti lọ. Ó ní dẹbọ o, ó jẹ́ tẹ àmì ìní dẹbọ. Sọ̀rọ̀ Yorùbá kò sọ̀rọ̀ Yorùbá tí ò ní ìtumọ̀. Torí ẹ̀ làwọn tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe náà fi ń bá Tope Alabi fa wàhálà ń gbà yẹn pé kí ló dé tó fi lè sọ pé àbọrú àbọyè lòun, torí pé àwọn mọ̀ túmọ̀ tó wí. Wọn ò mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn pé ẹnìkan ti sọ̀rọ̀ ẹ̀ dẹbọ. Èmi ò ní dẹbọ. Ayé ò ní fi mí rúbọ, wọn ò ní fi ọ́ rúbọ. Máa tẹ àmì kó máa share fídíò yìí. Wọn ò ní fi ọ́ rúbọ. Olúwa sọ fún mi pé Emmanuel, ó ní wọ́n fi rúbọ pẹpẹ ni. Ó ní wọ́n fi Aduke Gold rúbọ pẹpẹ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Olúwa ṣe sọ fún mi. Olúwa wa ní pé nípa ohun rẹ̀ ló fi dèrè. Òun ò kọ́ wípé kó jẹ́ kó kú ní kékeré. Òun ò sọ pé kó tójú àwọn ènìyàn tó ń fẹ́ràn rẹ̀ lọ sí àjùlé ọ̀run. Ṣùgbọ́n Sátánì gbẹnu rẹ̀ sọ̀rọ̀. Wàá rí pé nígbà tí Sátánì gbẹrù ẹnu Pétérù sọ̀rọ̀ nínú ìwé Matthew 16 from verse 21. Jésù ọmọ pípa ẹnu rẹ̀ mọ́, Sátánì ló sọ yìí jáde lẹ́nu rẹ̀. Ohun ẹbọ yàtọ̀. Níta bá dẹ̀ ti pè lẹ́bọ, ẹbọ ni Jésù látọ̀run wá. Kò wá sẹ́ni tó tún gbọ́dọ̀ jẹ́bọ mọ́ nínú wa. Èmi ò lè jẹ́bọ fẹ́lòmíì torí pé Jésù ti fi rẹ̀ rúbọ. Èmi ò ní jẹ́ ẹbọ, mi ò ń ṣẹbọ. Màá máa gbé ọpẹ́, màá máa fi ọpẹ́ rúbọ sọ́lọ́run ni, màá máa fi yìn rúbọ sọ́lọ́run ni. Kò sí ohun ẹbọ tó lè gbà lọ́wọ́ mi jù bẹ́ẹ̀ lọ. Kò ní fọmọ gbẹbọ lọ́wọ́ mi. Ọlọ́run ò ní fi aya gbẹbọ lọ́wọ́ mi. Kò ní fi evangelist gbẹbọ lọ́wọ́ mi. Kò ní fi deacon gbẹbọ lọ́wọ́ mi. Kò ní fi ọmọ ìjọ gbẹbọ lọ́wọ́ mi. Àwọn kàkàn ń bẹ tó jẹ́ pé nígbà tán bá fẹ́ rì ní ògo wọn, tán bá fẹ́ rì ní òpẹpẹ, wọ́n wá ní ẹ lọ pé àwọn tó bá níràwọ̀ tó gò ń bẹ lára wọn. Ẹlòmíì níràwọ̀ òkìkí rẹ̀ ò tí kàn ṣùgbọ́n ológo èèyàn ni. Mi ò ní parọ́, tán bá ti wọ́n wá fún wọn lówó iye tán bá béèrè. Àwọn olórin tó máa ń charge máa gbàdúrà kẹ́ tó máa lọ sí programu. Ṣùgbọ́n owó ti ranjú mọ́ ọ̀pọ̀lọpọ̀ olórin gospel. Nígbà olórin gospel tí ò ní kó kíní dání tó di pé tán bá ń lọ síbì kan àwọn kan wọ́n gbé irinṣẹ́ lọ o ní church dan fẹ́ lọ play wọ́n máa béèrè 1.52 million olórin gospel. So mo ti pastor tó náà fẹ́ fún ọ 2 million tó náà fi wá owó. Pastor tó fẹ́ fún ọ ní 1 million orin 1 hour tó fẹ́ kọ́ ń bẹ̀. Ìwọ yàtọ̀ sáwọn yòókù. Ẹ máa charge 1 million 2 million 2.5. Àwọn kan bẹ̀rẹ̀ pé 3 million wọ́n làwọn ò gbà. Àwọn tó lọ wáwàkúwà, àwọn wòlíì tó lọ wáwàkúwà náà. Àwọn náà wọ́n pè ìtorí wọ́n mọ̀ báwọn fẹ́ jọ ṣe business ní báwọn bá pè ọ́ èrò tó pọ̀ wọ́n dẹ̀ ti ní nǹkan tá tẹ́ sórí pẹpẹ pé iye ẹsẹ̀ gìrìgìrì tó bá dà wọbẹ̀ wọn ò ní dà jáde. Ayé ò ní fi ọ́ rúbọ o. Ayé ò ní fi ọ́ rúbọ o. Ayé ò ní fi ọ́ rúbọ o. Business church ló pọ̀ jù Nàìjíríà o. Ayé ò ní fi ọ́ rúbọ o. Business church ló pọ̀ jù l'Áfíríkà o. Ayé ò ní sọ́dọ̀ ohun ẹbọ o. Wọn ò ní fọmọ rẹ rúbọ o. Wọn ò ní fi ọ́ rúbọ, wọn ò ní fọmọ rẹ rúbọ o. Lórúkọ Jésù ò ní dohun ẹbọ. Ayé ò ní sọ dohun ẹbọ. Lórúkọ Olúwa ò ní dohun ẹbọ, ò ní dohun ètùtù. Tope Alabi wá sọ tóun ó ní àbọrú àbọyè lòun, àbíyè lòun, àbọrú àbọyè lòun. Òun dẹbọ lóòótọ́ ṣùgbọ́n àbọrú àbọyè lòun o. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ń gba ẹbọ òun. Ó lágbára o, eléyìí lágbára o. Ìran tí wòlíì agbára ọ̀run tú kalẹ̀ ó wúwo gbẹnu tán o ẹ̀yin èèyàn. Àbáwọn wo gan ni ìran ìbáwí gan ní pàtó? Àwọn wo gan ni ìran ìbáwí ní pàtó? Torí ó wúwo pọ̀, ó wúwo, ó jẹ́ ìran tó wúwo púpọ̀, ó wúwo gidi gan lọ́pọ̀lọpọ̀. Ṣé ká ní káwọn akọrin ẹ̀mí kan wá máa ṣọ́ra, kán máa ṣọ́ irú ìjọ tí wọ́n máa wọ̀ láti lọ mínísítà ni? Because nígbà tí wọ́n bá ṣàpèyàn sínú ìjọ láti wá mínísítà gẹ́gẹ́ bí olórí ẹ̀mí, orí pẹpẹ náà ni ó ṣàdúró sí tí ó ti mínísítà tí ó ti kọrin ẹ̀mí. Ọlọ́run kó dákò kó máa ṣàánú wa ni, kó gbà wá lọ́wọ́ àwọn ìránṣẹ́ èṣù tí wọ́n ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Kọ́lọ́run kó má jẹ́ ó pẹ́ tí ó kó má jìnnà tí ó fi ojú àṣebi hàn.
ìhàwó ní ìran ikọ̀ sí yín, ojú wo lẹ́yìn náà fi wò ó? Ǹjẹ́ ẹ̀yin náà gbàgbọ́ wípé lóòótọ́ orin kan tí Àdùkẹ́ kọ, orin òun dẹbọ tí ó kọ lọ́dún náà lọ́hùn ló ṣokùnfà ikú ẹ̀ lóòótọ́? Ẹ má bá mi fèrò yín lórí ẹ̀ sí comment section. A wá lo àkókò yìí láti gbà ládùúrà wípé kọ́lọ́n dákun kó dábọ̀ kó bá wa tẹ́ Àdùkẹ́ Gold sí afẹ́fẹ́ rẹ̀, iwájú tó dojúkọ kọ́lọ́n jẹ́ ó dá, ẹ̀yìn tó fi sílẹ̀ náà kọ́lọ́n má jẹ́ ó bàjẹ́, kọ́lọ́n bá wa rọ àtẹ̀bí àtàrà ẹ̀, kọ́lọ́n bá wa rọ̀ wọ́n lẹ́kún, kọ́ má tún rí kú òjijì mọ́ nínú ẹbí wọn. Fún gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí YouTube, ẹ máa click lórí subscribe button tó wà ní abẹ́ fídíò yìí, kẹ́dẹ̀ má gbàgbé láti click lórí notification bell yẹn náà, so that by the time tá bá tún gbé new update wá ẹ máa rí instantly. And ẹ má tún gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook, link abẹ́ fídíò yìí, link kan wà ní comment section fídíò yìí, ó máa gbé yín tààrà lórí Facebook page wa. From there ẹ tún máa enjoy àwọn updates tá a bá ń gbé wá lóríṣiríṣi. Títí dìgbà míì tá a tún jọ máa pàdé, Adémi àti yín wọn ò ní fi wá rúbọ fún ẹlòmíì láti gbélé ayé, fún ìjọ ẹlòmíì láti kún, àní dohun ẹbọ, àní dohun ètùtù láṣẹ Ìdùmarè. Ire lójú owó rí, ire lójú èmi àti yín, a máa rí o. A tún pàdé láyọ̀ àtàlàáfíà. Ó dàbọ̀.